ẹ̀yin èèyàn mo mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nípa olóyè Sunday Igboho bí wọ́n ṣe wọnú Ọ̀yọ́ Old National Park gbogbo ẹ̀ náà lẹ máa fẹ́ gbọ́ ṣùgbọ́n ó láwọn ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ fún wa ìjẹ́ ẹ mọ̀ wípé olórí Miyetti Allah olórí àwọn tó ń da màálùú òun gangan ó fún olóyè Sunday Igboho ó fún un ní support bẹ́ẹ̀ ni ó ń jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọ̀tọ̀ ní Fúlàní tó ń daran ọ̀tọ̀ ní Fúlàní tó ń daran o olórí Miyetti Allah ó sọ̀rọ̀ kan tó jẹ́ pé ó máa ya gbogbo wa lẹ́nu ẹ bí mi pé kí ló sọ ó ní àwọn gangan àwọn ti mú nínú àwọn bọ́ìsì rí tó jẹ́ pé àwọn lọ fún àwọn DSS nígbà tó fún ẹ̀tọ́ mú àwọn bọ́ìsì tó mú wọn dọ́dọ̀ DSS pé dọ́dọ̀ gómìnà ẹ mọ̀ nǹkan tó wá yani lẹ́nu nínú ẹ̀ ó ní lẹ́yìn oṣù mẹ́ta àwọn tó padà rí àwọn bọ́ìsì nígboro ẹ rí i pé ó lágbára pé ẹni táwọn mú bíi ọ̀daràn bíi báńdíìtì àwọn mú lọ fún àwọn DSS àwọn mú lọ bá gọ́vnọ̀ pé ṣùgbọ́n ó ya òun lẹ́nu wípé òun tí padà rí ìkan nínú àwọn boys òun tó rí ní ìgboro lẹ́yìn 3 months pé ara nǹkan tó ń ba òun lẹ́rù rẹ̀ pé tí àwọn bá ní pé àwọn táwọn jẹ́ Fúlàní táwọn ń daran táwọn wà nínú igbó táwọn bá ní pé ókè ká máa mú àwọn pípù yìí tàbí ká máa fúnrú olóyè Sunday Igboho àbí àwọn DSS àbí àwọn security agent tá a bá ní ká máa fún wọn lọ́wọ́ pé ọmọ yìí ni eléyìí ni tó bá gbé wọn tó bá rìlíìsì irú àwọn ọmọ báyìí ṣé wọn ò ní padà wá pa àwọn ọmọ inú igbó ẹ rí pé ọ̀rọ̀ yìí ẹ rí pé ó lágbára ẹ̀yin èèyàn anyway ẹ má jẹ́ kí n fa ọ̀rọ̀ yìí gùn ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ yìí gangan látẹnu Mr Wisdom àbúrò olóyè Sunday Igboho kó yọ̀nà lẹ́ẹ̀ fún wa ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ wo ibi tó kọ subscribe sí nísàlẹ̀ yẹn ẹ click lé subscribe button yẹn ọ̀fẹ́ ni subscription ọwọ́ yín tẹ̀ fi tẹ subscribe yẹn ẹ ò ní fi gbé ọmọ sin ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. kí ló ṣẹlẹ̀ àbí kí ni ó ń ṣẹlẹ̀ níbi tí wọ́n pè ní Old Ọ̀yọ́ National Park àwọn nǹkan kan wọ̀nyí ni mo fẹ́ lé sáfẹ́fẹ́ kí n sì ṣàlàyé fún tẹrútọmọ wa wípé olóyè Sunday Igboho wà kókókó larọ tá a lè ìkankan ò ṣe olóyè májàsọ́lá àti wípé kí làwọn nǹkan tó yẹ ká láǹfààní láti mọ̀ nípa ìrìn àjò olóyè májàsọ́lá sínú igbó rìsáàfù yìí òun ni mo fẹ́ sáré nà níbẹ̀ fáwọn tí wọ́n béèrè pé báwo kàṣá báyìí kàwòdì níbo la bá dé níbo ni iṣẹ́ ọ̀hún dé dúró níbo ni lọ àti àwọn ìbéèrè táwọn èèyàn kan béèrè pé must you post everything online òun ni mo fẹ́ láǹfààní láti yànnàná àkọ́kọ́ kí nìdí tá a fi ń gbé gbogbo ẹ̀ sórí ẹ̀rọ agbágbé fáwọn èèyàn láti mọ̀ ìdí tá a fi ń láǹfààní gbogbo tá a bá ṣe tá a fi ń jẹ́ kí ọ̀sá wo ìwòrìwò nítorí bá a ṣe ń jo kí wọ́n mọ̀ bá wa jo níjòkújò jẹ́ kí ayé rí ọ tọ́lọ́run bá yọ jẹ́ kéèyàn rí ọ tá a bá mọ̀ láǹfààní láti mọ̀ gbé sórí agbágbé tí nǹkan kan bá ṣẹlẹ̀ wọ́n á ní àwọn Sunday Igboho ló lọ pa lágbájá ló ṣe báyìí àmọ́ ohun tá a bá ti fi léta oníkálukú ó mọ̀ pé ibi táwọn Igboho wà nìyí àìmọye nǹkan míì tó ṣẹlẹ̀ tá a láǹfààní láti gbé sórí ẹ̀rọ agbágbé àmọ́ gbogbo ohun tá à ń post ẹ̀ láti jẹ́ káyọ́ mọ̀ pé nǹkan báyìí làwa ṣe nítorí tá a bá láǹfààní láti wọnú ìlú kan á kí kábíyèsí ibẹ̀ wọ́n sì fún wa láwọn ọdẹ tó mojú léjànú igbó yìí láti tọ́ wa sọ́nà wípé ibí yìí ni ká gbà ibí yìí ni ká gbà ibí yìí ni ká gbà àtàwọn fijilantẹ́ àtàwọn ètò ẹlẹ́tọ̀ ààbò lájọ́ rìnrìn ọ̀hún sójà ń bẹ nínú wa ọlọ́pàá ń bẹ nínú wa DSS ń bẹ nínú wa lakóra wa àti àwọn ọmọ Yorùbá míì lakóra wa pé kájọ ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí nítorí ìka pawọ́pọ̀ wọn mọlé láìrẹ ẹ̀rùn wọn pawọ́pọ̀ wọn màgìyàn àwọn oyin wọn pawọ́pọ̀ wọn ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni gbogbo mi ò fẹ́ kú kan kò lè joyè lé bàbá ẹ̀ ló fi jẹ́ pé gbogbo ibi tá a bá lọ la fi láǹfààní láti gbé sórí ẹ̀rọ àgbàgbé kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ lórí fọ́nrán tá a rí tí wọ́n ti ṣó gbogbo àbà àwọn Fúlàní bóò ló ti jẹ́ bẹ́ẹ̀ bóò ló sì ṣe rí bẹ́ẹ̀ kábíyèsí alípàtà ọba wa nílùú Ìgbòho ló pe àwọn Fúlàní nígbà tó pe àwọn Fúlàní àbàtà lọ́yẹ wọ́n fẹ̀sùn kàn wọ́n wípé àwọn ọmọ kan wà ń bẹ̀ tí wọ́n ń lo ìbọn tí wọ́n jẹ́ Fúlàní lára àwọn ọmọ Fúlàní tá a wá mú yìí inú àbà yìí ní ń gbé ó wá rí àwọn tó jẹ́ bíi bàbá nínú àbà yìí tí wọ́n jẹ́ Fúlàní àti olórí ọ̀dọ́ wọn tá a pè ní Mohammed àti olórí Miyetti Allah
ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú abà yìí lájọ wọnú àwọn yàrá yìí kọ̀ọ̀kan kò sẹ́ni tó lọ destabilize ẹnì kankan àmọ́ ká tó débẹ̀ bí wọ́n ṣe rí mọ́tò wa tó yọ lóníkálùkù fọ́dàgbè àwọn olórí wọn wà pẹ̀lú wa bá a ṣe kúrò ní palace láláǹfààní láwọ ọbẹ̀ pẹ̀lú olórí ìlú yẹn àwọn Fúlàní olórí àwọn ẹ̀yà Fúlàní níbẹ̀ pẹ̀lú olórí ọ̀dọ́ yẹn tí wọ́n ń pè ní Mohammed pẹ̀lú olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ lájọ wọnú inú abàtẹ kọ́kọ́ rí bí ìjà àrùn yẹn èmi ni mò ń ṣe kámẹ́rà àwọn ọlọ́pàá wà pẹ̀lú wa nítorí tá a bá ṣe bẹ̀ tá a bá kú òun bẹ̀ tán táwọn kan bá láǹfààní tí wọ́n ya lù àbí tí wọ́n sùn bẹ̀ ohun tẹ́ ẹ̀ ń sọ yìí kọ́lẹ́ ò mọ̀ sọ ẹni Sunday Igboho tún ti ń dàgbòrò rú ló fi jẹ́ pé gbogbo nǹkan tá à ń ṣe àáfin léde for future and record purposes kìí ṣe pé nítorí oríyìn yẹn kọ́ ni ó bí owó oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ nífẹ̀ẹ́ rẹ oríyìn yẹn kọ́ ni ó bí káyọ̀ ọmọ pọ́n ilé gàràgàrà mo kí ìyá mi princess ọmọ jọjú ọlá mo dúpẹ́ gbogbo ìgbà ìyá yìí ó mọ̀ pè mí gbogbo bá a ṣe láǹfààní láti wà nínú àwọn gold reserve yìí pé Mr Wisdom ṣé ò sí nǹkan kan iná ò ní tọ́wọ́ yín o nǹkan kan ò ní ṣàlàáfíà yín ọ̀fi tí ẹ̀ lẹ̀ gbọ́ ti ẹni ẹlẹ́ni ọlọ́run ní ọ̀ní ò mọ̀ bá a gbọ́ tiẹ̀ I really appreciate whosoever concerned about our movement. lábà yìí nígbà tá a dábàá yìí a máa wọn ọmọ méjì ń bẹ̀ a kó wọn fẹ́ṣọ aláàbò ìgbà tá a kó wọn fẹ́ṣọ aláàbò làwọn olórí ìlú yìí nítorí àwọn Fúlàní yìí náà àwọn náà ti gbọ́ pé àwọn ọmọ tí ò bá da nínú àwọn fẹ́ jẹ́ kí wọ́n kú ò ni wọ́n fi wá ní kájọ wọnú ìlú ká lọ wo gbogbo ibi táwọn ọmọ yìí ń gbé kìí ṣe pé olóyè Sunday Igboho kan wọnú ìlú yẹn ó lè mọ̀ bẹ̀ nítorí tẹ́ ẹ bá kò ní junction ibi main road tó lọ sí Ìgbẹ́tì yẹn ẹ máa rìn over 30 minutes drive kìí ṣe ṣe driving at speed of 60 or 70 ẹ máa rìn ní over 30 minutes kẹ́ ẹ tó dé àbàtẹ́ ń wò yẹn kò ń ṣe pé akàndéédé wọbẹ̀ nígbà tá a débẹ̀ olórí ìlú yẹn wà pẹ̀lú wa Miyetti Allah tó jẹ́ ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó wà pẹ̀lú wa àti Mohammed làjọ kọ́wọ́ rìn kìí ṣe pé kinní kan àmọ́ tá a bá ṣe bẹ̀ tí nǹkan kan bá ṣẹlẹ̀ lọ́la ọ̀tọ̀ nìkan tí wọ́n gbé jáde wọ́n ní olóyè Sunday Igboho ń da omi àlàáfíà àwọn rú àmọ́ a kó àwọn aráàlú yìí bíi mẹ́rin lọ́wọ́ àmọ́ àwọn tá a bá nínú ìlú bí wọ́n ti gbọ́ wúwúwúwú ni wọ́n kù mẹ́ nítorí arọ́pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n kàn ń sọ̀rọ̀ ohun tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ẹ sì láǹfààní láti ṣe sùúrù láti jẹ́ káwọn tó wà á bí òun yànnàná pé kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí kí ló dé tí nǹkan báyìí fi rí báyìí. ìgbà tá a wá wọbẹ̀ a nílò fóònù táwọn ọmọ yìí ń lò a sì láǹfààní láti lọ tú àwọn inú ilé yẹn láti kọ̀ǹfàmù ìbọn tí kan lára àwọn Fúlàní tá a mú yìí tó sọ pé lágbájá ní a sì dúpẹ́ lọ́wọ́ olórí Miyetti Allah ní gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró wọ́n fa kí n ṣe kódà wọ́n láwọn ti mú àwọn kan rí tó ṣe pé àwọn kó fún àwọn àjọ DSS àti gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ fúnra wọn àmọ́ lẹ́yìn oṣù mẹ́ta àwọn tó rọmọ yìí nígboro pé àwọn kiri yìí fáwọn concern gbogbo ohun tá à ń ṣe olórí Miyetti Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ pẹ̀lú wa àwọn agbófinró ń bẹ pẹ̀lú wa àwọn sójà wà pẹ̀lú wa kìí ṣe pé a kàn lọ ń dágbólu we don't take law into our hands and every update was given to the commissioner of Oyo State every update was given to the DIG fẹ́yìn tẹ́ ẹ̀ mọ̀rọ̀ sọ kẹ́ lọ dẹnu yín lámùrì èyí tó tún dà bẹ́ẹ̀ òun ni nígbà táwọn èèyàn ní wọ́n act fíìmù ni mo fi fọ́tò àwọn tí wọ́n bà àwọn tí mo bá ní mo ṣe post ẹ̀ lánàá kẹ́ lè mọ̀ wípé nǹkan ṣẹlẹ̀ nínú igbó tẹ́nìkan ò mọ̀ nǹkan ṣẹlẹ̀ lóko tọ́mọ òdélé ròyìn lè nǹkan ṣẹlẹ̀ lájò tọ́mọ ò lè pé bàbá kó sọ fún wọn pé ohun tójú òun rí lájò rí lódìdí bí ọjọ́ mẹ́rin kò sẹ́ni tó fomi kára oníkálùkù ń ṣe kìí ṣe pé torí owó àmọ́ bó o ní ò ṣe ní bàjẹ́ lórí èmi àti ẹ aráwọn àjọ kan tí wọ́n pera wọn ní OPC ó rí àsìkò yìí kò sẹ́ni kankan tí ń bẹ́ni kankan jà kò sì sẹ́ni tó lè boríyìn ẹnìkan bá a bá wà ń bẹ̀ nígbà tá à ń lọ àwọn àjọ vigilante wọ́n tẹ̀lé wa
lera wa kọ́ka ó síwájú kí sèmi ó tẹ̀lé ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ ká pèrò pọ̀ kò sẹ́ni tí ń bọ́ ọmọ Gani bínú kò sẹ́ni tí ń bá Gani jà àgbájọ ọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kò gbẹ́rù lórí orí yẹn kí ni wọ́n ń gbà báyé bá ń fi ọ ayé ló fi ọ láfẹ́ padì bọ́ bá fẹ́ jẹ́ kájọ ṣe ẹjẹ́ àpawọ́pọ̀ ká pagbára pọ̀ ká pàbọ̀ pọ̀ orí ìkan tí ó pupa báyìí tó tò ká sọ́wọ́ wọ́n sọ̀rọ̀ pé gbogbo oríyìn ni wọ́n fẹ́ máa gbà oríyìn bí kíní olóyè Sunday Igboho doesn't discriminate anyone àwọn àjọ vigilante wà pẹ̀lú wa tá a jọ ń wọnú igbó yìí àwọn ọdẹ wọ́n wà pẹ̀lú wa àwọn àjọ mìíràn aláàkó wà pẹ̀lú wa àjọ ń pawọ́pọ̀ wípé bóò la ti fẹ́ fọ́ láti mọ́ tónítóní àwọn kábíyèsí tọ́rọ̀ yìí kàn adọ́dọ̀ba ìgbẹ́tì nílé ọlọ́yẹ̀múyà àdìmọ̀kè kábíyèsí tún pé àwọn fìjìláńtẹ́ ibẹ̀ yìí pé kí wọ́n kún wa lọ́wọ́ kìí ṣe pé a kàn ń dédé bọ́ síbẹ̀ ká tó wọ bìkan DIG knew about it mo kí bọ̀dá mi bàbá Michael dúdú Igboho ìkẹ́kọ̀ọ́ òní ṣàlàáfíà yín whoever that look down and will always come back and meet you at the great top gbogbo ìgbà làwọn náà ń pè mí pé àkànbí ṣínà tí ò sí wàhálà mo dúpẹ́ o mo dú kẹ̀kẹ́ òkun gbogbo àwọn ìgbésẹ̀ tá à ń gbé yìí mọ́jà gbọ́ kò sí ń bẹ̀ bá a ṣe ń ṣe ni wọ́n ń gbọ́ lókè onílùú ò ní fẹ́ jí ó tú ọ wá rí bóòlù ọ̀rọ̀ àwọn tí wọ́n yìnbọn sí bóòlù ṣe ṣẹlẹ̀ à ń bọ̀ láti ìgbẹ́tì àwọn onugbó reserve ìgbà tá a débẹ̀ la báwọn ọmọ méjì ọkùnrin àwọn ọmọ tá à ń sọ yìí ìkan bóyá bíi 24 ìkan bíi 19 years àwọn ọmọ yìí ni wọ́n yin barrel bí wọ́n ṣe rí wa wọ́n sáré wọnú igbó asáré park wípé kí ló dé tí wọ́n fi sáré wọnú igbó nítorí agbèdébi tá a ti rí wọn ní rìsáàfù yìí mọ́tò ò lè rìn bẹ̀ ó dìnà ẹni tó bá mọ láti Ìsẹ́yìn wá sí ọ̀nà Ìgbòho ń bì yìí ẹ ti mọ̀ wípé ọ̀nà yẹn kì í ṣe mọ́tò tó lè pàdé mọ́tò anyhow àwa pàdé àwọn ọmọ ìbí wọn ṣe rí wa wọ́n sá wọnú igbó akànsáré park ni gìrìgìrì wípé bo ni wọ́n ń sá lọ táwọn èèyàn lé wọn ni wọ́n yìnbọn pàù ẹni tó sáré wọbẹ̀ níbọn yẹn bá ìbọn yẹn cartridge yẹn ìbọn yẹn AA ní bíi 34 àbí 35 ló mọ́ wà ń bẹ̀ bíi 6 ó wọ̀ lẹ́sẹ̀ àwọn tí torí tí ìbọn yẹn bá yẹ àwọn ìbọn bọ́ọ̀lì yẹn ló máa fọ́n so ó gba àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣùgbọ́n ó mọ̀ àwọn àṣà àbílẹ̀ wa kò jẹ́ kí tẹlòmíì wọlé ṣùgbọ́n ó lójú tí tẹlòmíì bá ń bì ṣùgbọ́n tí tẹni tó bá yẹn ó bá lẹ́sẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ náà ni àwọn agbófinró tí ń bẹ nínú wa àtàwọn tí wọ́n ní first aid ni wọ́n sáré dé lásáré gbé padà sí títì wọ́n sáré dé ó sì mọ̀ Ìgbòho láwà ìlú òkè láwà gbogbo àwọn nǹkan Yorùbá wọ́n sáré jáwèé ni wọ́n ń pe àwọn ọ̀tá yẹn jáde níbẹ̀ wọ́n yọ ọ̀tá méjì kúrò níbi kan báyìí wọ́n yọ ọ̀kan kúrò níbi gìgísẹ̀ báyìí ìgbà tí wọ́n yọ ọ́ tán la wá kó ń bẹ̀ a kó àwọn ọmọ méjèèjì yìí a kó wọn fún àìsàn aláàbò ṣó mọ̀ ṣáṣe fídíò àwọn tá a mú ṣó mọ̀ àwọn tá a mú ṣó orí fídíò wọn tà àbórí fọ́tò wọn tà fún wọn tó láàhàt tá a bá gbé fídíò wọn síta àtàwọn recording confessional statement wọn ẹ bá kú ti ya wèrè síbẹ̀ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ̀ rí àìmọye nǹkan ló wà tẹ́ òmò kankan pa ẹ̀ tẹ́bẹ́ mi mò ń yà á èmi mò ń post ẹ̀ gbogbo ibi tó o bá ti rí fídíò ọ̀dọ̀ mi lóníkálùkù ti ń gbé tí wọ́n ti lọ ń post ẹ̀ ọkùnrin tí ìbọn wá báyìí ẹsẹ̀kẹsẹ̀ wọ́n pe ọ̀tá bíi méjì jáde ṣùgbọ́n bíi 6 bí 7 ló wà nù ẹsẹ̀ yẹn wọ́n pe méjì ó kù 5 ìyẹn ṣẹlẹ̀ bóyá bíi 4 days ago lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn èèyàn wa náà àwọn náà yín tí wọ́n mo fi gbogbo ìkan náà ba ìkan lára àwọn bọ́ìsì tó yìnbọn yẹn ó bá ń bì wọ́n dà pé bíi 3 náà bọ̀ òun náà àsìkò òun àti àwọn tiwa tí ìbọn bà àsìkò wọn lọ sí hospital DPO wà ń bẹ̀ mọ́jà àgbọ̀kùn sí ń bẹ̀ kò sí sàkámàǹjì kankan a kó wọn lọ sí hospital wọ́n sì pe àwọn àpè ọ̀tá wá wọ́n sì pe àwọn tá yìí jáde àwọn tá à ń sọ yìí ara wọn ti yá àmọ́ ohun tó jẹ́ ń post ẹ̀ lánàá ni wípé wọ́n act fíìmù ni kó wá mọ̀ wípé wọ́n act o 10 ṣẹlẹ̀ níjù èyí tó tún dà bẹ́ẹ̀ kí ni ohun tó ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí tí gbogbo wa ò mọ̀
Igbo reserve yìí ó tóbi débi wípé tí wọ́n bá fi ń dáko fún gbogbo Nàìjíríà oúnjẹ ó sùn wá bọ̀ nítorí ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn kò sẹ́ni tó mọ iye nítorí ó lọ já sí Nìjẹ̀ ó já sí Sokoto reserve yẹn ti pọ̀ jù. Àmọ́ àwọn nǹkan kan ṣẹlẹ̀ ń bẹ̀ tó ṣe wípé ó ní agbára nínú Igbo reserve yẹn ṣe mọ̀ wípé àwọn kan jí mining wà ń bẹ̀. Wọ́n ń jí mining wà ń bẹ̀. Mining tí wọ́n ń jí wà ń bẹ̀ yìí àwọn nǹkan tí wọ́n ń pè lérò ajé ó ní orúkọ àwọn òkúta lóríṣiríṣi tí wọ́n ń jí wà ń bẹ̀ nínú àwọn Igbo reserve yìí tó ṣe pé ìwọ tó bá débẹ̀ wọ́n ti sọ́ dìlú wọ́n ti tẹ̀lú tó síbẹ̀. Ara wọn bá wa míì náà ní agbègbè òkè ògùn yẹn náà tí wọ́n kún wọn lọ́wọ́ táwọn náà gbowó ń bẹ̀ ṣùgbọ́n ọrọ̀ ajé tí wọ́n ń jí wà ń bẹ̀ ó tó ìpínlẹ̀ Ọ̀yọ́ ní internal revenue àmọ́ bẹ̀ yẹn kì í ṣe ilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ federal lónìí ó yẹ kí ìjọba àpapọ̀ mójútó. Ohun tó wá fà á tí ajínigbé fi pọ̀ lákòókò yìí ni wípé àsìkò òjò láwà tí wọ́n bá ti ń gbẹ́ ilẹ̀ ń rì wọ́n àríṣẹ́ ṣe ni wọ́n fi fọ́dàgbè sígboro ni wọ́n fi ń jáwé èèyàn kó. Mo ń bọ̀. Ni wọ́n fi ń jáwé èèyàn kó. Àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ nínú Igbo reserve yìí tó bá gbọ́ Mẹ́kà mọ́rò mọ́sọ̀fẹ́ nìkan wọ́n ń wa mining bẹ̀. Àwọn wo ló ń wa mining bẹ̀? Ta ló fún wọn láṣẹ? Ṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ mọ̀ sí? Tẹ́ ẹ bá débẹ̀ wọ́n ń pè bìkan ní báání ẹ lè gba bọ́ ní wọnú Igbo reserve yìí ẹ lè gbàgbé tì wọ́n ní ojútùú ń bẹ̀ gbogbo ọmọ òkè ògùn tó bá ń gbọ́ mi wọ́n mọ̀ sọ fún yín pé bẹ́ẹ̀ lórí. Àwọn ọlọ́pàá tá a jọ fẹ́ wọbẹ̀ gan sọ pé lọ́jọ́ táwọn fẹ́ wọbẹ̀ àwọn fẹ́ lọ mú kírímínà ń bẹ̀ àwọn àjọ kan wà ń bẹ̀ tí wọ́n pera wọn ní vigilante wọ́n dá ní vigilante nínú bẹ̀ wọ́n ń ṣe ayé mi bẹ̀ yìí gbogbo ètò ọrọ̀ ajé wa wọ́n ń jí wà ń bẹ̀ nínú Igbo reserve yìí ní Igbo reserve yìí fi dẹ̀rù jẹ̀jẹ̀ ló fi jẹ́ pé gbogbo ẹni bá fẹ́ wọbẹ̀ àwọn kinní tí wọ́n fi ń break stone táwọn fi ń kó ọrọ̀ ajé kò ń bẹ̀. À ń fàkókò yìí bẹ́ẹ̀ Inspector General of Police àti àjọ DSS tẹ́lẹ̀ rí olóyè Májàsọ́lá ti jẹ́ kí wọ́n gbọ́ wọ́n sì ti ń gbégbésẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fọ́n sínú ibẹ̀. Olóyè Sunday Igboho ló pè wípé ohun tó wà ń bíbà yìí ni wọ́n fi láǹfààní láti ké sí àwọn ẹ̀ṣọ́ aláàbò wípé kí wọ́n máa bọ̀ ń bẹ̀ lẹ fi rí àwọn soldiers tí wọ́n fi ń wọnú Igbo reserve yẹn lọ. Oríyìn kìnnì mo kí ìyá mi Tóyìn Tomato bó ṣe ń lọ ọmọ onímúṣe àjínà ọmọ onímúṣe àná tòru mo kí yín mo rí gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe nípa ti ọmọ tí ò ní làákàyè gbogbo ẹni bá ń gbọ́rọ̀ ẹnu Portable tóun náà fi ń jọ̀jì ṣé kí n sọ fún ọ wípé tó lè fi ru Portable tọrọ ọmọ ìwọ obìnrin tó ń gbọ́ náà ṣé wọn náà lè tọrú ọrú ẹ̀ pé kó jọkọ rẹ ọmọ tó lè pé bàbá rẹ̀ ló lè tó lè faṣọ ya mọ́ bàbá rẹ̀ ń ta gbangba irú ẹ̀ ló wá ń sọ̀rọ̀ lẹ́yìn náà wá ń bàbàrà lẹ́ ń kọ́mẹ́ǹtì ó fi yé wa wípé onígbó ló pọ̀ jù nínú ẹni tó ń bẹ lórílẹ̀‐èdè yìí àbí tí làákàyè kù díẹ̀ káàtó. Àmúgbó sọ̀rọ̀ wọ́n ń pè ọ́n wèrè onídìdìrín ló ń jẹ́ àti ṣùgbọ́n àti ṣù ẹ̀gbẹ́ ọmọ ìyá àgọ̀ kan náà ní gbogbo wọn. People say who you are before they listen to whatever you have to say. Ẹ̀rí èèyàn tí Portable ń jẹ́ ilẹ̀ wọn ń gbọ́dọ̀ ẹ̀rọ ẹnu ẹ̀. Portable is nothing. Mo kí bọ́dà àtòkẹ́bí Ràṣàfà lára àwọn tá a jọ láǹfààní tá a jọ kẹ́yẹ tá a jọ wọnú Igbo reserve yìí. A níbi tí wọ́n máa ń jókòó sí. Àmọ́ gbogbo tó jẹ́ ká máa fi fọ́nrán yìí ká máa ṣe ni wípé tá a bá ṣe bẹ́ẹ̀ a ti gbọ́ fùrùfùrù wípé tá a bá wá àwọn làwàlà pa àwọn ọmọ yẹn tá a fẹ́ wá rescue. Àmọ́ káyé ó lè mọ bí tá a bá ṣe tiwa dé ló jẹ́ kẹ́ ẹ máa rí fídíò. Ó rí ẹni tó gbé omi kan kí wọ́n má bàa sọ pé gbogbo omi ló gbé. Tá a bá ṣe fídíò tí wọ́n náà dédé rí tí wọ́n pa màálù bí 300 kalẹ̀ tí wọ́n láwọn Sunday Igboho ló wá pa màálù àwọn kí ló sọ ó ní wọ́n fi kíní ìjàlè ìkàmọ̀ ni wọ́n o. Inú ìlú tó rí tá a wọ̀ olórí Mèyàtì Allah gbogbo ìpínlẹ̀ Ọ̀yọ́ ń bẹ́ẹ̀ ọmọ kábíyèsí yìí ń bẹ́ẹ̀ tá a pè ní Mohammed àjọ wọnú ìlú yìí ni
òun gan ló sọ pé ẹjẹ́ àtúbí nítorí àwọn gan ò fẹ́ gbà káwọn ọmọ yìí ó jẹ́ káwọn kú òun bẹ̀. wọ́n láwọn ti pẹ́ ń bẹ̀, wọ́n ní gbogbo nǹkan làwọn fi kólóyè mọ́jà sọ́lá lọ́wọ́. àwọn no dispute yìí pé àwọn ọmọ àwọn kan wà tí wọ́n ti ya gíran. wọ́n ní kódà ọmọ kan wà nínú àwọn ọmọ yìí táwọn ti mú rí tó pààyàn. ìkan wà nínú àwọn ọmọ àwọn tí wọ́n mú, màá post fídíò yẹn, tó ṣe pé àwọn ò mọ̀ pé lẹ́yìn kùnlé àwọn ó kó mọ bíi 4 tó hú nínú ilẹ̀ táwọn ò mọ̀. àwọn náà gbogbo àwọn ọmọ wọn àwọn náà wà ń fura sí wọn, fúnra wọn ni wọ́n ní ká lọ wọlé àwọn. tí wọn bá mú yín dénú ìlú ta ti tẹ rí fídíò ilé àwọn Fúlàní yẹn, gbàgbé ò lè mọ bẹ̀. nítorí over 30 minutes drive ni láti títì kó tó débẹ̀ ká tó wá ní áńgẹ̀lì ẹ̀sìn. so wọ́n wà ń bẹ̀, ṣùgbọ́n ohun tí ò já báwọn èèyàn nínú ìlú ni wípé bí wọ́n ṣe rí mọ́tò wa àtàwọn ọlọ́pàá àti kinní ni gbogbo wọn fọ́n dàgbì. kódà àwọn míì gan wà lókèrè gbogbo bá ṣe ń ṣe fídíò yẹn tí wọ́n wà ní pápá táwọn òwò náà kan ó débi ẹ̀mùlẹ̀wò níbọ̀ nígbà tí wọ́n rírú ẹ̀rí lánàá. àwọn ọmọ kéékèèké bí àwọn ọmọdún 3-4 àárí wọn tí wọ́n ń sunkún, ṣáwọn onímọ̀ kámẹ́rà fún yín ni. àmọ́ ohun tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. gbogbo àwọn tí mo post lánàá tẹ́ rí tí mo báyìí ó ti ṣẹlẹ̀ bí 5 days ago, mi ò post ẹni. àmọ́ ìdí tó jẹ́ post ẹ̀ ní alẹ́ àná ni wípé mo rí táwọn kan acting Sunday Igboho pé acting ni wá wò ó ṣe act wípé ó yá gbẹ́sẹ̀ ilé ìjà yìnbọn lù ọ́. lẹ́fì mọ̀ wípé àwa ò act. We are determined to secure our land. We have focus and with full determination. Why are we acting? Acting for what? lẹ́yìn ìgbà yìí ní gbogbo ìgbà tá a lọ sínú àwọn ilé yìí tán, lẹ́yìn ìgbà yìí gbogbo àwọn Fúlàní pera wọn pọ̀ ni wọ́n lọ rí ọba Igbópẹ̀ tí wọ́n ń bẹ̀bẹ̀ wípé gbogbo àwọn tó bá jẹ́ kàńdánù rẹ̀ sí àwọn ó yọ wọ́n dànù. a sì láwọn Fúlàní kọ̀ọ̀kan tí ní ẹsẹ̀ wọn ò mọ́ tí wọ́n sì wà lágọ̀ọ́ ọlọ́pàá dòní, ṣàṣe fídíò wọn fún yín ni, nítorí iṣẹ́ sì ń lọ síwájú láti ráwọn ìtókù wọn mú. àwa tá à ń post we are not daft. à ń post lórí ìdí kan àbí ìdí kejì láti má jẹ́ kí wọ́n parọ́ nǹkan tí ò ṣe tiwa mọ́ wa. kí wọ́n má sọ pé ńjọ́ táwọn Sunday Igboho wá ni wọ́n jí ọkọ̀ wa gbé àbí ni wọ́n dáná sun ọkọ̀ wa. kó má jẹ́ pé ńjọ́ táwọn Sunday Igboho wá gbogbo Fúlàní tó wà lábà wa ni wọ́n pa. la fi ń ṣe bẹ́ẹ̀ wípé ẹjẹ́ àwò àti débí o, ẹjẹ́ àwò àti dé tọ̀hún o. inú igbó tá a ti lò bí 2 days, ṣẹ́gun fídíò 2 days rẹ̀ rí ẹni. èyí tá a fẹ́ jẹ́ rí lẹ́rí. orí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ kan mọ́ wa lọ́jọ́ kìíní àná, ó ti jẹ́ agbọ́n wípé ẹ jẹ́ káyọ́ ọmọ bó ṣe ń lọ. a sì ráwọn kan orí olóyè mọ́jàsọ́nà ò bẹ́ nìkan jà, kò bẹ́ nìkan bínú. ìgbésẹ̀ rẹ̀ is taking the step accordingly. We are meeting with the elders in the town. We meet with the hunters, meet with the kings. àwọn ọba wọ́n pè wá, wọ́n bá wa sọ̀rọ̀ wípé báwo ni. ó wá ní tó bàyàn nú jẹ́ jù, àwọn ọmọ Yorùbá míì wà tí wọ́n ń fi ṣe àwọn èèyàn wálẹ̀. ẹ má jà parọ́ tọ́ra wa, bí kú ilé ọ̀pá ni tòde ò lè pànìyàn. wọ́n ti sọ̀rọ̀ ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́, ààbò orílẹ̀-èdè yìí wọ́n ti sọ́dún òṣèlú. àwọn onúgbó ọjọ́ kejì ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ declare wípé kọ́fì wà. kọ́fì kìnnì. à ń jìjà pé káráwọ̀ kan ẹni òfin kó nílé ó gbélé. láti aago 4 ìrọ̀lẹ́ títí di aago 8 ọjọ́ kejì. ta ni òun mọ́gbọ́n ká fẹnu sẹ́nu káwàtì. ohun tí ó sì fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ ni wípé àwọn kí ló ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù yìí, wọ́n ń kó mining níbẹ̀. Ask anyone who is living in Òkè Ògùn. wọ́n ń kó mining, wọ́n ń kó yàláyà mining nínú igbó rìsáàfù yẹn. that they don't want them to be exposed. Ibo làwọn Fúlàní àbáwọn tí wọ́n wà kùsàbẹ̀ tí wọ́n ń ríbọn. àwọn China tí wọ́n wá ń rajà lọ́wọ́ wọn ni wọ́n fi ń ṣe exchange láti fi gbàgbọ́.
láti fi ṣe kíni láti fi gbàbọn àwọn ni wọ́n fún wọn níbọn o ò ní débẹ̀ wọ́n ń pè bìkan ní bọ́ní ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ tí ò ṣe sọ lórí afẹ́fẹ́ àná ọjọ́ kejì state governor ní òun declare coffee ṣẹ́yìn ò mọ̀ pé torí àwọn kan ni wọ́n ṣe declare coffee tó bá ṣe pé fíìmù là ń hàtì kí ló mú jọba yẹn pé eré pálá àwọn eléyìí ṣe kò níbi ká declare coffee ṣé mọ̀ wípé a ti fẹ́ máa kàn ìfún ni àmọ́ wọn fẹ́ ọ̀lù òun dáni ta ní ọ̀bọ ọjọ́ gbogbo wa là ń kọ̀tàn àlùbẹ́rù la yìí àbúlẹ̀ gbogbo ohun tó bá ṣe láyé yìí kò ní gbé wàzọ́pù la yúzà gbogbo ìwà kan ló wù ní àwọn èdè yìí ò ní gbàgbé wàdàyàmù layamu ọba tí ó ṣẹ̀sán òní kú mímọ̀ lọ́mọṣíńdà máa ṣe ohun tó wọ̀ lọ kà máa ń tàdí lùtùdà ohun tó bá ṣe ni wọ́n fi san lẹ́san nígbà tí ò ti sí ọ̀nà tí wọ́n lè fi parọ́ gbé Ìgbòho bá a ṣe ń post gbogbo àwọn update wa kò sí ohun tó kù ní wípé bóun la ṣe lè dá lọ́wọ́ kọ́ bí wọ́n ṣe dá wa lọ́wọ́ kọ́ ni kọ́fì tí wọ́n declare. That is why gbogbo kọ́fì yẹn kò ń ṣe torí nǹkan kan is because of us. ọ̀rọ̀ pọ̀ lẹ́yìn ṣùgbọ́n ọ̀rọ̀ pọ̀ tó ní kálukú ń gbé síkùn tí ò tí ì tásìkò tá a sọ àmọ́ gbogbo tẹ́ ẹ̀ rí yìí we are doing it deliberately for you to know our steps for you to know what we are doing nítorí èní kọ́ nítorí ọ̀la ni tá a bá wọnú àwọn àbá Fúlàní yìí tá a ṣe fídíò tó bá dọ̀la tí wọ́n bá ya fídíò kan fún yín wípé àwọn Sunday Igboho ló wọnú ìlú wa ni wọ́n pa gbogbo ìlú ni wọ́n sun gbogbo àbá wọn ìwọ gan bó ṣe jẹ́ Yorùbá ẹni ẹ̀rọ dẹ̀ bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. so gbogbo àwọn steps tá à ń take à ń kárí iṣẹ́ amami àti Allah dání kì í ṣe pé à ń bínú Fúlàní àmọ́ àwọn kankan wà nù wọn tó ṣe wípé wọn èé ṣèyàn o tí wọ́n bá gbé àwọn èèyàn báyìí wọ́n bá wọn sùn bí rẹ́rẹ́ ni. We know what we are doing. We are not daft. We have a lot of graduates in us. We have a lot of educated people. We have a lot of intelligence in us. Àwọn tó return wa drone yẹn, they are international security forces. I need drone mẹ́ta, ṣùgbọ́n we still need more. We need more. ṣé mọ́ parọ́ fún ọ a wà nínú igbó látàárọ̀ ṣùgbọ́n àrí nǹkan kan jẹ́ agbọ́sígboro àtolóyè àtẹni tí ò ṣolóyè orí mo wá ní mo wá dá nìkan gbogbo wọn rẹ̀rìn mo ní gbogbo àmọ́ ní aláàrù tó ń jẹ búrẹ́dì ẹran orí rẹ̀ ló ń jẹ tí o mọ̀ o gbogbo àwo ajẹ búrẹ́dì bí ẹni tí wọ́n mú bọ́ta nínú gan búrẹ́dì onílé ọ̀nà náà orí kéèyàn máa búrẹ́dì jẹ èní ni mo lè sọ pé èmi náà gbéyàn tí mo wẹ̀ tí mo wo pé kí n jọyàn gbogbo ara mi ló ti ta kókò yìí so ṣé bí màá wá wọnú gbóyìnbó lọ láti fíìmù gbogbo ẹni tí ò bá mọ̀rọ̀ sọ kó dẹnu ẹ̀ lámùrè. When God is ready to promote you, it doesn't require anybody's support. Wọ́n lọ́n bá ṣe tán tó fẹ́ gbé yẹn ga yóò gbé ọ̀gá ní. ìjà àgbàkọ́ òrùn ló ń ṣèmọ́lẹ̀ fún ọ̀sán òṣùpá ní ṣọlá tiẹ̀ láàjìn bóòrùn bá ṣiṣẹ́ tiẹ̀ tó òṣùpá yọ ìràwọ̀ tí bá ń bẹ́ńtà ẹja kun lọ́wọ́ tá a bá lè kun lọ́wọ́ ẹja sẹnu wá dédé síbí gbogbo ìràwọ̀ tó bá fẹ́ báràwọ̀ tí ń bẹ́ńtà tí ò bá tó bá du stiani yóò padà ló mọ́gbà ni ẹsìn mi àròyé orin tí ọ̀ká gbẹ jáwọ́ níbi ọ̀tẹ̀ abẹ́rẹ́ àdìsá ti lọ kọ́nà kò tó dí àkànbí tẹ́nì kankan bá lẹ́hun tó fẹ́ bá mi sọ you can drop your message mo sì tún láǹfààní láti fèyí mo fi kí ọ̀gá wa olórí gbogbo àwọn ológun Inspector General of Police wípé adúpẹ́ o adúkẹ̀kẹ́ òkun lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ Chairman DSS adúpẹ́ lọ́wọ́ yín a sì dúpẹ́ lọ́wọ́ olórí ológun náà pátápátá ọ̀gá sójà Musa adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà adúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Kwara bẹ́ẹ̀ náà la dúpẹ́ lọ́wọ́ kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀yọ́ adúpẹ́ lọ́wọ́ àwọn DPO Ìgbẹ́tì ní Igbópẹ̀ ní gbogbo yín pátá la dúpẹ́ o nítorí wọ́n dúró tì wá ní gbogbo ìgbà
àdúpẹ́ o nǹkan kò ní ṣàlàáfíà yín a sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń pè wá wípé báyìí kàṣá báyìí kàwòdì àkànbí mo fẹ́ mọ́ fi yìí ṣe lọ a ò nílò lọ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi a nílò lọ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò orí ẹni wẹ̀yìn ló wẹ̀ gan ẹni jáde lè bú tó lórí iṣẹ́ ń tẹ̀síwájú nítorí ẹ ṣàjẹ́ sọ bẹ́ẹ̀ nítorí a sì láwọn ọmọ kan tá a fi ń tẹ̀lé àwọn nǹkan kan ọlọ́run jó bọ́ sí bó ṣe ń gbogbo àti fẹ́ jórí ẹ tó bá ti bọ́ sí bá ti fẹ́ jórí àwọn kankan wà tẹ́ ò tí ì gbọ́ tá a padà wà nà níbẹ̀ àmọ́ àkíkálẹ̀ àṣetìkú iṣẹ́ ẹni bá ṣe lórí làóyìn. Abu ṣẹlẹ̀, no ransom, no retreat. The drones are up. The search for abducted victims in Oyo State appears to have entered a new phase, as security operatives were seen deploying surveillance drones over suspected hideouts and forest corridors. The message being sent is clear. Criminals cannot be allowed to operate freely while innocent citizens remain in captivity. Nigerians will be hoping this intensified operation leads to the safe rescue of victims and the restoration of peace in affected community. Lọ́rọ̀ kan ṣá, wọ́n jẹ́ kó yé ìwà àti èmi nísìn wípé ọ̀rọ̀ àwọn tí wọ́n kó lọ ní Ọ̀yọ́, àwọn ọmọ wa àtàwọn àwọn teachers o, wọ́n ló ti gba bòmí ìyọ, wọ́n ní àìmọye drone ni wọ́n ń lò báyìí káàkiri tó fi ń wá wọn. Ọ̀rọ̀ yìí ti fẹ́ máa dojúrú mọ́yàn lọ́wọ́ o, because ṣé mo yẹ kó ti ń rẹ àwọn èèyàn wa? Àbẹ́yẹ̀ ò notice pé ó ti ń rẹ̀ wá báyìí, ó ti ń rẹ̀ wá nǹkan tí state government ń dúró dè, nǹkan tí Ṣèyí Mákindé fẹ́ ṣe gangan nìyẹn. At the end of it, ṣàríà yẹn gangan ó máa gbé fún wọn. Ẹ̀yin èèyàn mi, ẹ rí i pé ó lágbára báyìí. Mo fẹ́ pe àkíyèsí wa sí nǹkan kan ni wípé ẹ rí i pé láti ìgbà tí wọ́n ti jí àwọn èèyàn tí wọ́n jí gbé ní Ògbómọ̀ṣọ́ tí wọ́n ti jí wọn gbé, ẹ rí i pé ó ti lé ní oṣù kan báyìí pẹ̀lú ọjọ́ bíi 2 àbí 3. Now, ṣé ẹ mọ̀ wípé bí ọ̀rọ̀ yìí ṣe ń pẹ́ sí i tó jẹ́ pé wọn ò tí ì rí àwọn ẹni yìí tí wọn ò tí ì rí wọn gbà jáde ní ibi tí wọ́n wà lọ́dọ̀ àwọn ajínigbé. Ẹ mọ̀ pé bọ́rọ̀ yìí ṣe ń pẹ́ sí i, ọ̀rọ̀ yìí ó tún ti ń rẹ àwọn èèyàn o. Ó ti ń rẹ àwọn èèyàn báyìí, àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ pariwo lórí ẹ̀ mọ́. Ẹ rí i pé ó lágbára, ṣùgbọ́n ohun tá à ń gbọ́ ni wípé ìjọba sọ pé àwọn ti ń fi drone wá wọn. Ṣé ẹ mọ̀ nígbà tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ gangan, àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ kí la máa ń pè wọ́n intelligent security àbí security intelligence là ń pè wọ́n. Nǹkan tó kọ́kọ́ ń sọ nígbà yẹn ni wípé drone should be the first thing tí wọ́n máa kọ́kọ́ lò tí irú nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀, pé drone gangan ló yẹ kí wọ́n kọ́kọ́ wá láti fi wá wọn, pé lẹ́sẹ̀kẹsẹ̀ láàrin ìṣẹ́jú bíi 5 pé ó ṣeé ṣe kí wọ́n locate àwọn ẹni yìí. Ṣùgbọ́n lẹ́yìn bí oṣù kan ni a ṣẹ̀ gbọ́ sí pé wọ́n ṣẹ̀ ń lo drone láti fi wá àwọn ẹni yìí. Lọ́wọ́lọ́wọ́ tẹ́yìn náà bá ṣàkíyèsí, ẹ rí wípé ariwo yẹn ó ti ń lọlẹ̀. Tẹ́ ẹ bá wá tún wo bí ìlú ṣe rí, ariwo tó tún wà ń ta láti àná sìn ni wípé àwọn ẹgbẹ́ olóṣèlú Accord ADC wípé kí INEC kó yọ wọ́n kúrò nínú àwọn tí lára àwọn pátì pé kan unregister wọn, pé kan yọ wọ́n kúrò nínú àwọn pátì tó máa díje ní election tó ń bọ̀. That is pé orúkọ wọn ò ní appear rárá ìyẹn nínú ballot paper. Ṣe rí i pé ọ̀rọ̀ yẹn ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tún ti ń bá káàkiri báyìí. Ló fà á tó fi jẹ́ pé attention àwọn èèyàn ó tún ti ń ṣí kúrò. Attention àwọn èèyàn ó ti ń ṣí kúrò lórí àwọn tí bandits tí wọ́n kó lọ. Ṣe ti rí i pé ọ̀rọ̀ Nàìjíríà káyé olórí dirí ẹ̀ mú, ká máa ṣọ́ra ká sì máa gbàdúrà. Òun ni ọ̀rọ̀ Nàìjíríà lọ́wọ́ yìí o. Mo gbàdúrà fún gbogbo àwa táwọn wo fídíò yìí. Àní bọ́ sákóló ajínigbé o. Wàhálà àti ìdààmú tó máa mú wa tá a fi máa bọ́ sọ́wọ́ ajínigbé, Olúwa má jẹ́ ká bá wọn rí o. Àwọn tán ti jí gbé náà, a gbàdúrà fún wọn kí Ọlọ́run kó ṣe wọ́n ní àwárí, kọ́lọ́run kó ṣe wọ́n láwárí o. Ọlọ́run nìkan la lè ké pè báyìí o. Pẹ̀lú bí ìlú ṣe rí, ẹ rí pé ọ̀rọ̀ òṣèlú ló bá àwọn olóṣèlú lọ́wọ́ yìí. Ọ̀rọ̀ òṣèlú òun ló bá ìjọba lọ́wọ́ yìí. Ọ̀rọ̀ 2027 òun níjọba ń bá kiri lọ́wọ́ yìí. Ẹ̀yin èèyàn, ẹ rí pé ògbẹ̀nù tán ohun tó yẹ kán fi ṣáájú, òun náà ṣẹ̀ wá ń fi sẹ́lẹ̀ kejì. Àwọn ajínigbé tó jẹ́ pé látìgbà tán ti jí àwọn ẹni ìgbé, wọ́n máa change ní from one location to another, àti wípé wọ́n á ti rìn jìnnà
gẹ́gẹ́ bí àṣà àwọn ọmọ ìgboro wọn ní ó ti lọ fáàfáà pẹ̀lú bọ́rọ̀ yìí ṣe rí. àwọn ti máa mú àwọn arábìnrin yìí, àwọn ọmọ tí wọ́n jí kó àtàwọn olùkọ́, wọ́n á ti mú wọn lọ fáàfáà o. Nítorí pé ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀, drone yẹn gangan ni ohun àkọ́kọ́ tó yẹ kán ti kọ́kọ́ lò, ṣùgbọ́n sì wọ́n ní wọ́n ṣẹ̀ lọ wá drone tí wọ́n fi ń wá àwọn ẹni yìí, àwọn ajínigbé yìí. Àwọn ajínigbé náà dẹ̀rẹ́, àwọn náà sọ̀rọ̀, wọ́n ní no ransom no retreat no surrender náà ni pé láìsí ransom àwọn ò ṣetán láti kó àwọn ẹni yìí lẹ̀. ẹ̀rí pé ó gbẹnu tán. Eléyìí lágbára. ẹ jọ̀ọ́ màá fi fídíò ilẹ̀ kí gbogbo aka tó máa wò ó lọ látọ̀dọ̀ yèyé dára. Ẹ má gbàgbé náà, ẹ bá wa tẹ subscribe button tó wà nísàlẹ̀ yẹn ọ̀fọ̀ ẹni subscription. ọwọ́ yín tẹ̀ fi ń bá wa tẹ subscription. lórúkọ Jésù ẹ ò ní fi gbé ọmọ sí, bẹ́ẹ̀ lẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. wọn ò ní sọ síta, wọn kàn déédéé wá irọ́ kan àbí nǹkan kan, wọn á ná rìlíìsì àwọn yẹn, wọn sàn kankan, irọ́ ni ẹ má fọ́. At the end of it, Mákindé máa fún wọn ní 1 billion, gbogbo nǹkan tó ń dìmáàdì fún pátápátá náà máa kó sílẹ̀. ẹjọ́ kí wá ní ọ̀pọ̀pọ̀rìpọ̀ ìyà tẹ wá fi ń jẹ àwọn ọmọ tó wà bẹ́yìn, ọmọ 2 years 3 years 4 years. ẹ wọ àwọn tíjà bẹ́ẹ̀, ẹ wọ ọmọ tó pọ̀ sẹ́yìn, kí wá ní ìyà tẹ wá fi jẹ wọ́n bẹ̀. Because ibi tẹ́ ẹ bá lọ yìí, mo ti sọ fún wa, mo ní àti state àti federal, wọ́n ti mọ wiki point àwa Nigerians. Starting la máa ń ní àkíní continuity. ṣẹ́ni tátẹ́gùn bá fẹ́ sí Dubai lọ, rí pé everybody ò tiẹ̀ ní rántí mọ́, wọ́n á ti gbàgbé àwọn yẹn síbẹ̀ yẹn. ṣé àti yá sáré gbàgbé wọn náà nìyẹn? Ok, ẹ tẹ̀lé mi wá wo fídíò. mọ́sálásí àtìlẹ́ Ìṣàngó wọ́n fara tira wọn báyìí, kọ́kọ́ wò báyìí, mọ́sálásí ní báyìí lọ́yọ̀ọ́, kọ́ máa wò mọ́sálásí nìyí o, mọ́sálásí rẹ̀ o, Ìṣàngó rẹ̀ o, tó ti rí mọ́sálásí lọ́sàn wá wọlé Ìṣàngó ẹnu ọ̀nà yìí nítorí tọ́lá àfẹ́ yọ tó di adé níbi tó gbà jáde rè, níbi tọ́lá àfẹ́ gbà jáde rè, kí mo fẹ́ kó mú bẹ́ẹ̀ tó wá rí mọ́sálásí rẹ̀ á kí irun jímọ̀ bẹ́ẹ̀ lónìí. Oníṣàngó ò ní jáde, kò ní lùlù, kò ní sìnkà kan o, wọn bára wọn jà rárá, wọn àdì sọ́fù wa rí bí tá a fi ń kírun, wọn má sọ̀kò tá a máa kírun, wọn àní dí wa lọ́wọ́. tó wá láwọn Ṣàngó náà rè sátọ̀dé níjọ́ ẹ̀sìn wọn, kò ní tọ́ka mùsùlùmí pẹ̀lú wọn o, wọn bára wọn jà rárá. tó wá rí fọ́nẹ́tì tó wà bẹ́ẹ̀ ni pé tó bá kó mọ́sálásí ó bọ̀ sí ilé Ṣàngó, tó bá kó ilé Ṣàngó ó wá bọ̀ sí church, Baptist church nìyẹn, ó ti rí church ni o, wọ́n jọ tira wọn ni. àwọn méjèèjì bẹ́ẹ̀ ṣe wà yẹn, àwọn mẹ́tẹ̀ẹ̀ta Aláàfin ọba wọn parí ìjà rẹ̀, Aláàfin kò pé mùsùlùmí, kò pé oníṣẹ̀ṣe báyìí, kò pé àwọn kírísítẹ̀nì pé jẹ́ ẹjọ́ kó abẹ́bàáyín parí ìjà ní kò ṣẹlẹ̀ rí lọ́yọ̀ọ́. nínú olùkóso yìí ní kòso bí Ṣàngó wọlé sí kò ṣẹlẹ̀ rí. tó bá wá wùwọ́ kẹ́nìkan jókòó sọ̀nláì kó ní àwọn kìrìsìtẹ́nì yẹn ẹ má bá wọn ṣe o, kẹ́nìkan jókòó sọ̀nláì tọ́mọ ní Oníṣàngó yẹn ẹ má bá wọn ṣe o, àbí kó ní tẹ̀sí kan náà dìde tọ́mọ ní ẹ má bá wọn mùsùlùmí ṣe o. kò ń ṣera rẹ ni, àwa ti wálé ọdún báyìí, àwọn ọ̀rẹ́ wa tí wọ́n jó Ṣàngó akíra wa àjà, àwọn kìrìsìtẹ́nì akíra wa àjà, kò síbi tí a gbà tá a ṣẹra wa o. ọwọ́ àmì ẹ̀kọ́ tí mo fẹ́ kó mú bẹ́ẹ̀, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe wáàsí nínú àwọn mùsùlùmí, nínú ẹ̀yin tẹ́ ń ṣe wáàsí nínú àwọn oníkìsẹ̀sí, tẹ́yin náà ń pèpè sójú ọ̀nà tẹ̀sí, àtẹ̀yin pásítọ̀ tẹ́yin náà ń ṣe ìṣẹ̀sí. ó láwọn tí wọ́n bá bá yín kírun, tí wọ́n bá yín sọ̀rọ̀ ala nàbí ìdìkẹ̀ yìí, ẹ má bu Ọlọ́run wọn, ẹ má bá wọn bú ní Ṣàngó, ẹ má bu oníṣẹ̀sí, ẹ má bá wọn bú Ọlọ́bàtálá. fàyẹ̀sùbù lọ́rùn àdìwọ̀n bìgẹ́rì àìlùmí, káwọn náà káwọn bá máa bú Ọlọ́run ọba yín bìgẹ́rì àìlùmí, tó lè jẹ́ kí wọ́n nímọ̀ nípa Ọlọ́run ọba yín. ẹ jẹ́ sọ kí ní kàfẹ́ yànfà àtẹ́wọn báwọn oníṣẹ̀sí, èdè láǹfà míì yóò ní òun náà ń sẹ́gbọ́n ní ó ṣe kíní kan ní ẹbọ lè yàrá ìyá rẹ̀ mú sí àbí. ẹ jẹ́ sọ kíní kan fún yóò máa lè yàn, ó ní mọ́ búya rẹ̀ tó náà ní yarí o, bọ́ bá búya mi nìsín èmi náà ń fa akẹ́kọ̀ọ́ rí tí ìyàrí mọ́ lọ́wọ́. fáyẹ̀ súnbùn lọ àdìwọ̀n bìgẹ́rì àìlmì, tẹ́nà mọ́ bú Ọlọ́run bá yín, ẹgbẹ́ ìjọba tí ń bú Ọlọ́run tí ń bú àlá tí ń bú ànàbí, àwọn náà yarí o, àmọ́ èèyàn àfá ẹ má kọ́kọ́ bú wọn. kazalika zayyana likulli ummatin amalahu. ẹ̀yin mùsùlùmí ẹ jẹ́ sọ kíní kan fún yín lónìí, bínú ti wá ṣe ń dùn pé bá ṣe ń kírun àríṣẹ́sí, bá ní lọ́tà látú àríṣẹ́sí, Kùránì ti làákalẹ̀ o, ó ní gbogbo ìjọpọ̀ kan oníṣẹ̀ṣe ni oní kìrìsìtẹ́nì ni, ó ní sẹ́tàwọn náà bá ṣe
iṣẹ́ wọn gangan tí wọ́n ṣe yẹ mọ́ mọ́ sí lọ́sọ̀ fúnra wọn mọ́ mọ́ pálí ó ní ọmọ bàbàrà lójú wọn bí ìsìlámù sí bàbàrà lójú wa ó ní sẹ̀sẹ̀ ọmọ bàbàrà lójú àwọn oníṣẹ̀ṣẹ̀ ó ní bíbélì ọmọ bàbàrà lójú oníbíbélì o ẹ mọ́ wá bọ́ lọ́wọ́ kán mọ́ bọ́ lọ́wọ́ bá yín o summa ila rabbihim marji'uhum fayunabbi'uhum bima kanu ya'maluna àtúníṣẹ̀ṣẹ̀ àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì kódà àtẹni tó lóhùn sí ẹ̀sìn kankan ila rabbihim marji'uhum ọlọ́run bá tó ní ayé tó lọ́run ọdún ẹ̀lá padà sí o fayunabbi'uhum bima kanu ya'maluna àfá ojú kò báyìí mọ́mọ̀ ní iṣẹ́ tó ṣe rí o ọgbọ́ kìrìsìtẹ́nì ojú kò báyìí mọ́mọ̀ ní iṣẹ́ tó ṣe rí o oníṣẹ́ ojú kò báyìí mọ́mọ̀ ní iṣẹ́ tó ṣe rí o home of peace láyé inú ìlú kòsó yìí ni àbára wájà kódà ìjá àtúnṣọ kìnnìkan lónìí àwọn oníṣẹ́ pọ̀ kẹ́kìdí mùsùlùmí àrùn ọba aláwọ̀ tó fi kéwú nígbà tí ò sí já àyí àfáà ẹ̀kọ́kọ́ polongo wà náà. Ṣàngó Olúkòso ọkọ ya àkàtà yẹ́rìyẹ́rì iná lójú iná lẹ́nu dára wálé bí iná bá yọ lẹ́nu ẹ̀ gbogbo èèyàn sá fún ẹ o ṣé ń gbọ́ ṣó yé yín ṣé fídíò yẹn yé yín ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ nínú Ọ̀yọ́ Aláàfin wáyé ojú pàṣẹkẹrẹ bá dé ọba àtìbà wọ́n jẹ́ ká rí inú ilé ibi tí gbogbo ẹni tó bá ti jẹ ọba Aláàfin ibi tó ti máa jáde wọ́n bá ti wọ inú ilé Ṣàngó Olúkòso ọkọ ya àkàtà yẹ́rìyẹ́rì agbára pọ̀ wọ́n ní tó bá jáde ṣẹ̀bẹ̀ rí ilé Ṣàngó ọkọ ya ẹ̀dẹ̀ tó wọ mosque tó já sí wípé ẹ̀ jẹ́ kó yé wa nínú fídíò bàbá wa ẹ̀ jẹ́ kó yé wa wípé ní Ọ̀yọ́ Aláàfin o àti ṣẹṣẹ àti mùsùlùmí wọ́n gbà fúnra wọn ìkan òdì kan lọ́wọ́ ẹ tún tẹ̀síwájú ẹni tó bá dọjọ́ Jímọ̀ tó ń pèrun kò ní sọ ní ṣẹṣẹ kankan tó máa lọ bẹ̀ tó máa disturb wọn àníṣẹṣẹ mùsùlùmí náà ni wọ́n lẹ́yìn kan wọ mùsùlùmí kan wọ mosque kan sì kírun ẹni tó bá wá di Saturday táwọn náà bá ṣèṣì tiwọn ẹ láwọn onímùsùlùmí náà wọn kì í disturb wọn bóyá yẹ káyé ṣe rí náà nìyẹn ṣé bọ́ọ̀ náà láriwo tí mò ń pa fún ìran mi kẹjẹ kọ́rọ̀ ìkóyè wa kí gbogbo wa má gbé parí kò sí èsì tí ò ní ìwúlò títí ẹ má jà kọ̀ndẹ́mù ìkan fún kan ẹ wá o bàbá kí lorúkọ dádì yẹ̀yìn tẹ́ bá mi kọ síbi comment section bàbá ẹ wá ẹ jọ ṣé inú ilé yẹn lóòótọ́ ni Ṣàngó ọkọ yá wà lọ́jọ́ sí wípé bàbá wa Aláàfin wọn lọ máa kí wọn lójoojúmọ́ àbí wọn kàn lè dúró lẹ́nu ọ̀nà láì wọlé pé mo kí yín Ṣàngó ọkọ yá àbí kankan ẹ jọ ṣé Ṣàngó ọkọ yá nínú ibẹ̀ yẹn kò padà mọ̀ ò gbọ́ wípé wọ́n kó àwọn ọmọ lábẹ́ wọn ṣé Ṣàngó ọmọ yìí pé wọ́n ti kọ́ ọmọ láyọ̀ ni ẹ rọ́mọ àkọ́kọ́ lẹ́yìn ìyá tíjà ẹ rọ́mọ ọmọ 2 years 3 years tó ń sùn lẹ́lẹ́ ṣé Ṣàngó òrin ni báyẹn gé orí bàbá òye dòkun yẹ́yẹ́ ògo ọkọ yẹ orí ní ẹ̀tẹ̀ ìdúró ní ẹ̀jẹ̀ àsòtọ́rọ̀ wọ́n ní a lè rán ààrẹ òpin tán ẹ sì ṣàánú àwọn ọmọ ìran Yorùbá at least ẹ̀yin lẹ jẹ́ kó yé wa ní ìgbà ìjẹ̀yìn àti Ìbà Gàníyù Ìgè Adams ẹni bẹ́ẹ̀ ọ̀bùn yóò bá ní gbogbo nǹkan láyé kì í ṣe bíi tààrà ẹni ara yẹn ó dá yín lójú jáde lọ bàbá kí lẹ fẹ́ gbà níbi tá a bá dé gbogbo àwọn ọmọ kóòtù ajíire both ní Nàìjíríà àti lókè òkun kì í ṣe ìjọba o torí ìjọba wọ́n ń tàn wá ni ṣé state government fẹ́ sọ wípé wọn mọ bí táwọn ọmọ yẹn wà ní ṣé federal government fẹ́ sọ pé wọn mọ bí táwọn ọmọ yẹn wà láwọn tó ń jẹ́ kó yé wa wípé wọn ò fẹ́ rọ fádùn láti kó wọn ni kó má bàa pa àwọn ọmọ èwo wá tún ní dúróònù tẹ́ ń gbé kiri èrò ti kún ẹnu state àti government ó kàn yà ní lẹ́nu ni wípé láìpẹ́ láì jìnnà everybody á kàn dẹ̀ gbàgbé wọn síbẹ̀ mo ti sọ pé starter la máa ní a kì í ní continuity ṣé kò ti ń rẹ everybody báyìí ó ẹni bá ló mọ̀ àwọn family wọn ló kù báyìí ẹjọ́ ààrẹ òpìtàn wọ́n gbé mi débẹ̀ mo wá àlàyé títí tí wọ́n ní ara yẹn Ṣàngó ohun kan tó dájú ni tí ò rújú ẹ̀yin náà dẹ̀ máa sọ pé kò rújú wọ́n ní tán bá ti bẹ Ṣàngó lọ́wọ́ ẹ̀ pé kó lọ gbé nǹkan tó sọnù àbí nǹkan kan tó ń fúnṣà ní láti tú àṣírí wọ́n ní wọ́n máa fún lórúkọ àtàdírẹ́sì ní Ṣàngó ní wọ́n ní ibi tán bá rán lọ gangan ibẹ̀ ló máa lọ àwọn tó bá rán sí ó máa lọ mú wọn kò ní mú àwọn ẹlòmíì tó bá wà ní gbèrígbèrí ibẹ̀ ẹjọ́ kí la wá dúró dé kí là ń dúró dé bàbá Láàfin Ọ̀wádé ṣé inú yín dùn bọ́ ṣe kó àwọn ọmọ yẹn lọ ni kì í ṣoríire fún orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá kò sí ilẹ̀ Yorùbá kankan ìtìjú disgrace lélẹ̀ ìpẹ́ ẹjẹ́ ìkan ẹjẹ́ àrò ilé Ṣàngó bàbá ẹ̀yin gan ló yẹ mú kí ní ti kankan yìí o bàbá Láàfin Ọ̀wádé ẹ̀yin gangan lẹ́ ṣe ní ilẹ̀ ń ṣe oṣù Ṣàngó so inú yín dùn bọ́ ṣe káwọn ọmọ yẹn síbẹ̀ ẹ lè bá wa ti ọwọ́ Ṣàngó bọ̀ pẹ̀lú àrá
okay so ìjọba tàn wá àwọn oníṣẹ̀ṣe àtàwọn ọba wọ́n tàn wá everybody báyìí tọ́ra wọn àwọn èèyàn wá wà bẹ́ẹ̀ àbí kílẹ̀ fẹ́ ká sọ wọ́n kàn dé tàn wá ni nǹkan ṣe oníṣẹ̀ṣe gòrí nǹkan kan ṣe oníṣẹ̀ṣe gòrí nǹkan kan ṣe lórí màtá tó wà lẹ́yìn láti lọ kọ́ àwọn ọmọ yẹn abracadabra irọ́ ẹ̀yin ọmọ ní Nollywood ọ̀rọ̀ yìí àsìkò tó ti ń tó sì tẹ ọbẹ̀ máa bá di torí àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ láyé ta wà yìí ó lè máa fi ṣe múfì kẹ́kọ̀ọ́ ṣí dànù ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ ẹ tí mo náà tẹ̀lé mi wá wo fídíò. So please, what is the meaning of Yoruba Fulani? Because this is a concept that I've been hearing pop up recently, especially among the people up north in Ilorin and the rest of that, where we now have the concept of Yoruba Fulani. It doesn't make any sense. On what merit does such kind of cultural subgroup exist? What convergence exists among the Fulanis and the Yorubas to establish a coalition of Yoruba Fulani? When we look at our cultural elements, when we look at our biological encoding, when we look at our geography, and if we look at particularly our history, we have nothing, absolutely nothing in common or anything that should indicate that there should be anything that will exist as Yoruba Fulani. And the reason why I think this conversation is incredibly important is because as a collective, we are under a very serious existential threat and we don't know it yet. It has been in existence for the longest of time as an ideological warfare, and especially now, it has become a war front physical warfare. And if we do not gather ourselves to identify the threats appropriately and find a measure to counter it, we are at the risk of losing every bit of our cultural heritage and becoming subjugated to a very malicious force. When we look at the current security unrest which has rocked the southwestern Nigeria where the Yoruba country lies, we might want to think it's an isolated event. For instance, the attack by Fulani bandits that has been on the news recently, and the constant terror attack that has been going on in Kwara for so long, where villages and settlements are evacuating just because of the threats to their life, we might want to think this is an isolated event, that we are so unlucky in this generation to be faced by this kind of scenarios and this kind of security issues. But in actuality, these are all circumstances that have roots in an over 300-year-old historical phenomenon. And it began with the Fulani expansion is concluding that everybody within the Yoruba country are all pagans and they want to expand their territory to this region and subjugate these people just the way they subjugate the Hausa people. And because of that, in the 19th century, shortly after they were able to bring the Hausa kingdoms to their knees, they began their expansionist movement southwards. The kind of attacks that we are currently facing today under these Fulani bandits has the same type of DNA as the attacks that our ancestors faced when the Fulani military expansionists were trying to move southward and subjugate the Yoruba country. They burned down cities, massacred people, kidnapped people, and spread terror across the northern frontiers of the Yoruba country. It is devastating that not a lot of people in the Yoruba country today know that the original seat of the Oyo Empire was about 60 kilometers to the northwest of Ilorin. Look at this map now and see where Oyo Ile was. It was for the constant attack that Oyo faced under the Fulanis and eventual sacking of Oyo by the Fulanis that led Oyo to move its seat of government 130 kilometers south to where it currently is now. That's why I want you all to go and read Clapperton's journal when he was moving from Oyo down to Sokoto and see how many Yoruba towns and villages he recorded has been burnt and destroyed by the Fulani militants. When you are aware of this history, nothing that is currently happening today will seem as if it just spread out of nowhere. These people have had an expansionist agenda for over 300 years, if not more. Regardless of any impediments they might have faced, it has been cemented in their minds that they must execute this expansion. They must subjugate the Yoruba country. And if they do not achieve it, they will not rest. So when people come up and say that you are Yoruba Fulani, I begin to ask myself, on what merit does such kind of cultural identification stand? What culture does a person who identifies himself as Yoruba Fulani as? What is your language? What is your religion? What is your Asha? Because in no circumstance does the Yoruba and Fulani people converge on anything. The Fulanis are mostly fanatical Muslims, while the Yorubas are primarily by virtue of their Asha, Elebo. Our mode of dressing is different. Our language is completely different. So on what merit does that sort of identification standard exist? Let's take a look at the Hausa Fulani. Ṣé ìran Yorùbá ò ní padà di àfòmọ́ tí ò ní gbòǹgbò tó jẹ́ pé gbogbo igi ló bá tán báyìí? Ibi tá à ń bá lọ yìí fún àǹfààní ẹ̀yin tẹ́ máa sọ pé ìran Yorùbá ò lè parẹ́, ìgbà mélòó ni ìran fẹ́ parẹ́? Ìgbà mélòó? Yorùbá Fúlàní tó bá yá Yorùbá Igbo, Yorùbá Hausa, ókè Yorùbá gangan wá dà. Yorùbá gangan wá dà nígbà tí Yorùbá Igbo bá ti wà, Yorùbá Hausa, Yorùbá Fúlàní, Yorùbá this, Yorùbá that. Yorùbá gangan dà. Ó ti parẹ́ nìyẹn. Complete mọ́ ni. Bí gbogbo wọn, ó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan wà tí kò yí àwa original ọmọkọ Yorùbá. Gbogbo nǹkan la máa applied àbòsí àti eye service ojú ayé ti bà tiwa jẹ́.
mo ti ń wá ìran tó ṣe eye service tó ìran Yorùbá mi tí rí wọn ní second nínú ayé. Jésù àbòsí tẹ̀dẹ̀ máa ń like láti ṣe àti eye service ojú ayé kán lè sọ pé nice òun ni ìran Yorùbá fi shrink. Ọmọ Yíbò akànyín nìkó wọn á bú yín wọn á gbé yín ré ẹbẹ rí wọn ní Lagos nísìn wọn ní wọ́n ti fẹ́ ra gbogbo ilẹ̀ yín tán ojú gbà mí tì fún ìran tó jẹ́ original ọmọ Yorùbá wọ́n náà ti fẹ́ ra gbogbo ilẹ̀ yín tán nílẹ̀ Yorùbá ọmọ Yíbò ló sọ bẹ́ẹ̀ ó ní nígbà tó bá yá ẹ máa padà wá máa tú ilẹ̀ yẹn rà lọ́wọ́ àwọn òde ní ta fún yín ẹ̀dẹ̀ náà tí ìgbàlẹ̀ Yorùbá lọ́wọ́ yín àti ẹ̀wà mi lè tó máa tètè gbà nínú àwọn méjèèjì bọ̀ torí tẹ bá wo àwọn ọmọ Yíbò àti Fúlàní náà wọ́n fẹ́ ní many things in common bí ìkan ní ìkan ló máa ń wọ̀ wọ́n lójú a jẹ́ wípé Yorùbá ní koríko àwọn erin méjì ọmọ Yíbò àti Fúlàní wọ́n bá ti torí wọ́n yìí máa jà lórí ọ̀rọ̀ Yorùbá wọ́n máa jà lórí wa torí oníkálùkù á fẹ́ kílèmù wa wọ́n á wá pé wa yẹ́lẹyẹ̀lẹ àwọn kan á bá Fúlàní lọ ti mọ àwọn tó máa bá Fúlàní lọ àwọn mùsùlùmí fanatiki wa ọ̀dọ̀ Fúlàní náà lọ àwọn alátẹnujẹ ọ̀lẹ àbíkọ òkú lábẹ́ wọn ò fẹ́ mọ bí tán ti rówó kọ́ṣà ti rówó àwọn máa tẹ̀lé Yíbò ṣé Yorùbá ṣì kù ní àwọn tó kọ àwọn Haúsá mú wọn kò ní sí Yorùbá mọ́ by that time àwa kúkú ti belong síbì kan á kúkú tẹ̀pa síbẹ̀ torí ojú ayé tí Yorùbá wálé ayé wá ṣe sí what I don't understand ṣojú ayé eye service ṣe lọ́dọ̀ Yíbò torí kí Yíbò má bàa sọ̀rọ̀ sí yín wípé tribal bigot mi ní àbí gbogbo kan lè fi ń kẹ́ wọn Fúlàní náà tún ti dé ẹ tún ti ṣojú ẹ tún ti tójú ayé bọ̀ lójú ayé wa dẹ̀ lajú kalẹ̀ báyìí kàlùbọ́ dẹ̀ fẹ́ kó wọ́n ibo ni àwa tún ti àti Fúlàní la tún ti jọra wa torí mi understand tí Yíbò bá bọ́ síta tó láwọn làwọn kọ́kọ́ tẹ̀lé Ìfẹ̀dó àwọn ni wọ́n ní ọdún ajé àwọn náà ni gbogbo ẹ̀ tí àwọn àgbààgbà dẹ̀ fún wọn ní support pa wọn ni àwọn fúnra lára wọn ti gbé nǹkan tó ń jẹ́ original Yorùbá wọn ti gbé dànù ṣebí Fúlàní Ìlọrin náà tún ti dé báyìí tẹ bá wọ́n pọ̀ àwọn Fúlàní Ìlọrin àgàgà wọn mọ obìnrin yẹn ẹ lọ bá wọn Yorùbá tó wà lẹ́nu wọn ó dójú original Yorùbá ọmọkọ àwọn náà máa sọ fún yín pé àwọn kì í ṣe Yorùbá o Fúlàní ni wọ́n àmú Yorùbá Fúlàní làwọn ṣẹ̀ráyé yín àní ibi tá a ṣe bá lọ torí ojú ayé tẹ máa ń ṣe káàkiri gbogbo nǹkan tẹ máa ń tìbọ̀ gbogbo nǹkan ìran ọmọ Yorùbá ẹ̀yin brothers mi ẹ̀yin máa ṣiṣẹ́ darandaran láti ẹ̀yin máa dá màálù láti south west lọ sí ẹ máa dàdé Spain o èmi dẹ̀ láìkí yín ìdí ni wípé àwọn nǹkan tí Yorùbá bá ti lọ́wọ́ sí àṣebàjẹ́ ni ẹkàn yìí máa yí ìbọn bí màálù bẹ́ẹ̀ ṣe máa bá màálù sùn bí ẹ̀yin lẹ máa bá màálù so ìran Yorùbá náà máa bá màálù sùn nìyẹn o ìran ọmọ Yorùbá jí láàárọ̀ kùtù akànṣe báyìí akàn mú ìdí màálù pa bí ìgbà tó tàpù ìdí ìyàwó ẹ̀ ṣúrúrú àfi bí tàpù ìyàwó wọn ni wọ́n ti mọ̀ nǹkan tó fẹ́ wá gbà ìtọ̀ wọn ni kí á ó ti fẹ̀dí lẹ̀ àfi yá ìtọ̀ ṣé nǹkan tó kù tẹ́ fẹ́ fi láyé yín ṣe màmá mo ń gbé bẹ́ẹ̀ yẹn bí tó wà ó dára má sọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ kò lè ṣẹlẹ̀ gbẹ́nu lọ́sàn ta ló sọ fẹ́ pé kò lè ṣẹlẹ̀ pẹ̀lẹ́lẹ̀ tí wà tèmi jọ lajú kalẹ̀ tajọ́ ń wò ó ti ṣẹlẹ̀ tó kó manifest lókù kò sí nǹkan míì àbí kí ló gbé kò sí nǹkan míì báwo la ṣe débí ìran Yorùbá ń dógbó lọ lélẹ́yìí kò síbi táwa àti Fúlàní gbàjọra wa Fúlàní tún ti ń claim Yorùbá mọ́ yín lọ́wọ́ ẹ̀dẹ̀ lajú kalẹ̀ àdẹ̀rẹ̀ àwọn blog àwọn ọmọ Yorùbá original kájọ dábòlẹ̀ lọ́rùn láìpẹ́ láyé kò sí nǹkan tó ń jẹ́ Yorùbá Fúlàní ẹ̀ rí ẹ̀ ń gbójú ẹ̀ ń stroll sókè sísàlẹ̀ kò sí wàhálà ṣe àmọ́ pé irú àwa somebody like me tí mo sọ̀rọ̀ ń pa ẹ̀ sìn èmi ni aláìda irú èmi báyìí lẹ fẹ́ kí wọ́n rí bí aláìda ẹ̀yin báyìí ẹ fẹ́ kí wọ́n rí yín bí aláìda ẹ fẹ́ máa good gbogbo ọjọ́ ní gbogbo ìgbà lọ́dọ̀ gbogbo everybody you see your life àbòsí náà pé eye service náà pé kò lérè àbájọ tọ́pọ̀lọpọ̀ ń gbàdúrà tàdúrà ò gbà tẹ́ gbàwẹ̀ tí ò gbà ojú ayé ẹ tún ṣojú ayé wọnú ẹ̀sìn ẹ tún ṣojú ayé dọ́dọ̀ Ọlọ́run ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ mihàn ilẹ̀kùn ti mọ́rí yọmí lọ́wọ́ ìwọ̀lá owó wa gbọ́ ìyá pè ẹ́ owó wa gbọ́ nǹkan ṣe gbogbo yìí tẹ̀ tí wá dáwọ́ mọ́rí yọmí báyìí owó ti wọgbọ́ bàbá ìmọ̀lẹ̀ only one time nìkan náà gbà fún bàbá ìmọ̀lẹ̀ ní o Adeleke family wọ́n ní for just one time náà fún yín kò tún sọ́nà mí mọ́ wà ní kí ló wá dé justice for Peter Obi bí dábàá lẹ́yìn justice for Peter Obi how could you Nigeria court Nigeria judiciary how could you ẹ wá gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ rẹ́rẹ́ ti rún. Justice Peter Odolifu of the Federal High Court in Abuja has ordered the Independent National Electoral Commission (INEC) to immediately deregister
the African Democratic Congress, ADC, Accord Party, and order from participating in the 2027 general election over alleged constitutional breach. Hey. The plaintiffs argued that the affected political party failed to meet constitutional requirements related to electoral spread and performance. It contended that political parties were required to secure at least 25% of votes in prescribed election to remain relevant under the law. The judgments majorly affect former vice presidents and presidential candidate of the ADC, Atiku Abubakar, and the Osun State Governor, Ademola Adeleke, who is billed to seek re-election in the August 15 governorship election on the platform of the Accord Party. Oh, na. Ó ti dojúrú. Ìjọba ti ní kí INEC kí wọ́n ṣe kí ni wọ́n fagilé kan disregister Accord Party, ADC àti ọ̀pọ̀lọpọ̀ nínú party. Wọ́n nítorí pé wọ́n meet requirement wọn láti lè jẹ́ kí wọ́n contest. Ẹ jọ̀ọ́, ṣebí wọ́n ti fún bàbá Ìmọ̀lẹ̀ ní primary ticket wọ́n ti win. Ẹ gbà mí. Àkọ́ọ̀dù Oríyọmí ṣé bówó ṣe wọgbọ́n náà lélẹ́yìn ní gbogbo Àbújá free. Àbújá àkọ́ọ̀dù yẹn gan-an ó ti ẹ̀bẹ́ta torí wọ́n ti fẹ́ ìjákùn lọ́yọ̀ state. Wọn kàn tí ìkọjú ìbò síra wọn kọ́ máa ṣe wẹ́ẹ̀tì ẹ̀kọ́ máa tàtàtà ara wọn kọ́ dáná sunlé ní ojú ló ká wọn mọ́ o. Tẹ́ ẹ bá mọ̀ nǹkan tí àwọn Ọ̀yọ́ ti sọ Accord Party di, ó ti di rádaràdà rédèrèdè. Sọ gbogbo yín ilẹ̀kùn ti mú yín lọ́wọ́. Nígbà tó dẹ̀ máa ṣe governorship election ní August July, ẹ gbà mí. Ọ̀rọ̀ yìí ti bẹ́yìn yẹ o. Ẹ̀ẹ́bà ní kíni? Ibo ni bàbá Ìmọ̀lẹ̀ Adélékè tí wàá fẹ́ join? Ṣé bàbá máa sá padà lọ sí PDP ni? Wọ́n ti lé wọn ní APC, wọ́n gbà wọn ní APC, odojo. Ṣé ráyé politics? Ṣé ẹ ti rí? Ibo gan-an ni Peter Obi fẹ́ fojú sí báyìí? Ṣé NDC wà bẹ́ẹ̀ àbí kò sí bẹ́ẹ̀? Gbogbo ẹ ti dojúrú. Ó ti di ṣọ àtàyàn yẹn yam pepper scatter. Nigeria is a joke. Aláṣì máa wọ Netflix, Prime Video, orí YouTube, orí máa wọ bẹ̀. Torí gbogbo nǹkan Nigeria bí eré bí àwàdà bí everything. Oníkálukú ṣàǹfọwọ́ alágbára wọn lójú ni. Ẹ wo bí tá tó bára wa dé. Bí mo yẹn bá yín sọ̀rọ̀ NDC, ó ti dojúrú, wọ́n ti fẹ́ jákù. Aisha Lawal, wọ́n ti bojú Aisha Lawal jẹ́. Wọ́n olóò fẹ́ become senator l'Abuja, wọn tẹ̀ jẹ́ orí primary ṣe. The same person tó múra kankan lórí Tinubu, ó ti dojú ẹ̀ nìyẹn.